Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ níbi gbogbo tí ẹ ti ń wò mí káàkiri àgbáyé. Láídé Gold lórúkọ mi, èmi Láyà Gold bàbá òrùka quick one. Mi ò ṣeré rárá torí ọ̀rọ̀ yẹn wà annoying. Ó jẹ́ nǹkan tó ń múyàn nú. Kí ni dé? Kí ni ìṣẹ̀lẹ̀ gangan? Ta ló kó bá wa láfríkà yìí ná? Tó jẹ́ pé a kì í sọ̀rọ̀ lórí innovation, a kì í sọ̀rọ̀ lórí okay báwo la ṣe fẹ́ meet up pẹ̀lú western world. Kí làwọn ọmọ wa lè ṣe tí wọ́n lè fi lórúkọ lókìkí lágbàáyé? Ẹ wo àwọn ọmọ kéékèèké nílẹ̀ China. Ọ̀rẹ́ mi kan lóun lọ sí China. Ó fẹ́ lọ ṣe aago tí ó máa kó wá sí bíbá wátà wristwatch. Wọ́n bá kó àwọn ọmọ náà jáde fún un. Ẹni tó ṣògbò ọmọ Nàìjíríà náà ló ń interpret fún un. Ìyẹn náà fi ń ṣiṣẹ́ jẹun lọ́hùn. Wọ́n bá ká àwọn ọmọ yẹn jáde, wọ́n bá kó catalog wá. Wọ́n bá mú àwọn ọmọ ní catalog yẹn kó ń choose àwọn èyí tó ń fẹ́. Ó náà bá choose tán. Mo bá sọ fún kókó sọ fún àwọn ọmọ yẹn kó lọ kọ àwọn bàbá wọn wá tó máa bá wọn ṣe. Ó ní ẹ wá ní àwọn bàbá wọn wọ àwọn tó máa ṣe ló dúró yìí. Ó láwọn ọmọ yẹn ò ju 7, 8, 9 lọ. Pé ńgbà tó ń wá nírọ̀ àwọn ilé ìkẹyìn àwọn á fún un ṣe practical. Ó nínú ọ̀pá àwọn náà máa ṣe. Àwọn tó tún wá jẹ́ 10, 11, 12 sí 15 wọ́n tún láwọn nǹkan míì táwọn máa ṣe. Àwọn ò lè ṣaago mọ́, wọ́n ti upgrade. Bí China ṣe upgrade àwọn ọmọ tiwọn nìyẹn. Àwa ní káwọn ọmọ lọ máa lọ jókòó lójoojúmọ́ lọ máa ka alif bá àtà sá. A ní káwọn ọmọ kan lọ jókòó kán máa ka ìtàn Màríà ló bí Jésù. Àwọn ọmọ yẹn wá dàgbà. Wọn ò ní wúlò fúnra wọn gan. Don't get me wrong. A lè kọ́ ọmọ wa lẹ́sìn tó wù wá. But that one is not their primary assignment in life. N tó fẹ́ jẹ́ kí wọ́n fẹ́ dà. Ẹ̀sìn yẹn ìtẹ́ fẹ́ fi kọ́ wọn. Bóyá Mùsùlùmí ni ẹni, bóyá Kristẹni ni ẹ. Bóyá ẹlẹ́sìn àbáláyé. Ẹ máa fi kọ́ wọn mọ bí ayé ṣe ń evolve. Life evolve, we should evolve with life. Ayé ń tẹ̀síwájú ká tẹ̀síwájú pẹ̀lú ẹni. Káwọn ọmọ wa má bàa di èrò ẹ̀yìn. Làwọn kan wá jí wá ní wọ́n bímọ kan o, wọ́n bímọ kan pẹ̀lú Kùránì. Tí mo kọ́kọ́ rí inú ti bí mi. Because nǹkan tó ṣẹlẹ̀ ní about 12, 14 years ago, òun ló tún repeat rẹ̀. Èyí tó dẹ̀ ṣẹlẹ̀ ńgbà yẹn, gbogbo bọ́n ṣe ń judán yẹn, gbogbo ẹ̀ ni mo rí. But n tó bàṣírí wọn ni pé kò sí social media kò sí ìfaratilẹ̀. Àwọn èèyàn ti ń lo fóònù náà, but wọn ò tí ì mọ̀ nìkan, ò tí ì já sí social media. N tó jẹ́ káṣírí wọn bò ńgbà yẹn. Àwọn èèyàn dẹ̀ lọ mú kíní Kùránì kékeré àgbélẹ̀rọ. Àwọn náà kọ nǹkan sí fúnra wọn o. Wọ́n kọ nǹkan sí fúnra wọn. Wọ́n wá ṣe bí ìkòròfo ìṣáná báyìí, wọ́n wá gbé lọ́mọ tuntun. Wọ́n kìbọ̀ lọ́wọ́. Wọ́n ló gbé wá látọ̀run. Àwọn oní tíátà dẹ̀ làwọn tó po kíní yẹn pọ̀. Gbogbo èèyàn bẹ̀rẹ̀ sí ní sáré. Wọ́n lọ ń wò náà ṣe láìlà. Mo kàn wò wọ́n báyìí pé àwọn dìdìrìn. Àwọn akíndánidání. They can believe anything. Just like bí wọ́n ṣe believe pé Bobrisky ti yọ kíní ẹ̀. Títí tí wọ́n fi mú. Lèmi àtàwọn kan sì máa ń argue. Àyà Gold ló ti yọ, màá ní kí ló yọ. Ẹni tó ń tàn yìí. Gbogbo nǹkan tó ń wọ̀ yẹn ó ń wọ̀ ni. Gbogbo àwọn èèyàn tẹ́ rí yẹn film trick ni ó ń wọ̀ ni. Ẹ wọ́nu ẹ̀ tó wáyé pò wọ̀ ni ẹ máa ti rí mu ní ẹ̀. Makeup artist ẹ̀ gbóná. Nígbà tí wọ́n padà mọ́ Bobrisky tó sọ pé ọkùnrin lòun, àwọn ẹni Àyà Gold àjẹ́ ni. Mo ní mi ń ṣàjẹ́ ṣe ọpọlọ ni. Ẹ gbọ́pọlọ yín kalẹ̀ téèyàn kan bá sọ fún yín pé nǹkan báyìí ló ṣẹlẹ̀. Gbọ́pọlọ ẹ kalẹ̀ pé kíní yìí kó yírí ẹ wò. Just like wòlíì tó sọ fún ẹ pé ó máa kú. Ó ló máa kú. Ṣóhun náà gbà tóun máa kú. Ọlọ́run ò fàṣírí kún anybody. It's inevitable. Tó bá dé ó ti dé ìwọ gan tí ẹ ní mọ̀. Just go. Wàá fẹ́ lọ báyìí ni. Àwọn tó wà lẹ́yìn ló máa ké ní wọ́n máa pariwo. Tó bá wà opportune láti rí wọn gan. Àlejò àìfọhùn ló máa jẹ́. Tó bá fọhùn wọn ní gbọ́. Torí kò sẹ́ni tó fẹ́ bẹ́ bọ́ra sọ̀rọ̀. Wọn ò ní gbọ́.
so wọ́n wá gbé lámbà wá ẹ̀ẹ́dẹ̀ gba lámbà yẹn ẹ̀ máa pariwo in the name of religion. Are you guys okay? Èèyàn lòun bí ọmọ pẹ̀lú kúránì. Kúránì gan ju ọmọ lọ. Kúránì gan ó tóbi ju ọmọ yẹn lọ. Kúránì tí wọ́n ti kọ tán ti print tó yẹ pé ó ní printing company tó print ẹ̀. Àwọn kan wá ń ṣe làìlà ìlàlà làìlà torí pé ó ti jẹ́ kó sọ pé òun bímọ pẹ̀lú kúránì. Why can't you just use your head? Are you mad or something? Kí ni ṣe wá ní Áfíríkà báyìí? Ẹ wo ohun tẹ́ sáyé àwọn ọmọ dà. Ṣé bẹ́ẹ̀ fẹ̀sìn kọ́ wọn? Kí ló tán mú kólòs? Kí ló dé tí wọ́n mú kólòs torí wọ́n yí dànù? Ṣé bẹ́ẹ̀ fẹ̀sìn tọ́ wọn? Ṣé bẹ́ẹ̀ nílànà ẹ̀sìn báyìí nìkan fọ́lò? Kí ló dé tí wọ́n wá dàgbà tí wọ́n tún wá mú kólòs? Kí ló dé tí wọ́n ń ṣọmọ ọ̀tá? Kí ló dé tí wọ́n ń gúngò tí wọ́n ń gúnbẹ̀? Ẹ wo ohun tẹ́ sọ ayé wọn dà. Àti ẹ̀ mọ ibi tá a máa categorize Africa especially Nigeria lórí ọ̀rọ̀ ẹ̀sìn. Ẹ máa pariwo ìjọba ìjọba ìjọba. Ṣé ìjọba ló ní kẹ́ má lọ wáṣẹ́ ṣe ni? Kẹ́ máa lọ jókòó sí mọ́ṣáláṣí, kẹ́ máa lọ jókòó sí church lójoojúmọ́. Iṣẹ́ mélòó ni ìjọba fẹ́ pèsè? Iṣẹ́ mélòó? Ọmọ tó kọ́ṣẹ́ ọwọ́ kò jókòó sí díẹ̀ mọ́. Tó bá dé àárọ̀ kùtùkùtù ó ti lọ sí church láàárọ̀ Monday o. Àárọ̀ Monday ó ti wà ní church. Ó ti ń pariwo Jésù wá ṣàánú mi ó ti fi iṣẹ́ tó fẹ́ ṣe lẹ̀ o. Ẹni tó fẹ́ ṣiṣẹ́ ti débẹ̀ tí ò bá o. Wọ́n á tún máa wá tàn. Kò bá jago 4 ìrọ̀lẹ́ ló débi iṣẹ́. Alájẹ tí á wá wọ́n tàn ẹ̀. Alájẹ tó gbé wá tó jẹ́ pé bíyá company ló fẹ́ wá ṣe kíní tó wá dé tí ò bẹ kò ní lọ bòmíì á dúró dè ẹ́. Látijọ́ tó ti wá ń pariwo yẹn kí ló dà fún ẹ? Bẹ́ẹ̀ ni Jésù gan sọ pé títí di àsìkò yìí ẹ̀ tí béèrè nǹkan tẹ́ fẹ́. So wrong ìbéèrè ló ń béèrè. Torí ìgbàgbọ́ tèmi ni pé gbogbo ibi tí mo bá ń lọ Olódùmarè wà pẹ̀lú mi. Tẹ́lòmí bá ti lọ sí Redeem Camp ó ti lọ láti alẹ́ Friday ó ń bọ̀ láàárọ̀ kùtùkùtù Saturday tó bá dé Mountain of Fire á bọ́lẹ̀ á tún wọ Mountain of Fire lọ tó bá tún kúrò ńbẹ̀ á bọ́lẹ̀ ní Deeper Life. Ọlọ́run ò dá lóhùn Redeem kò tún dá lóhùn ní Mountain of Fire kò tún dá lóhùn Deeper Life torí tó bá tún padà délé wọ́n dẹ̀ ní the just shall live by faith. Kò sẹ́ni tó nígbàgbọ́ pé Ọlọ́run wà pẹ̀lú òun àfi kó máa sáré máa wá Ọlọ́run kiri. Ẹlòmíì tó bá kó church ilé ni ó ń lọ bòmí lọ́la ó ń lọ church mi lọ́túnla ó ń lọ wá ní àdúrà ẹ̀ ò gbà. Báwo làdúrà ẹ̀ ṣe fẹ́ gbà? Church tó ń lọ gan ṣo nígbàgbọ́ nú ẹ̀ ní pàdúrà ń gbà ń bẹ̀. Mọ́ṣáláṣí tó lọ ṣo nígbàgbọ́ nú ẹ̀ pàdúrà ń gbà ń bẹ̀. Ó nígbàgbọ́ nú ẹ̀ ló ṣe ń sáré kiri. Ẹni tó bá dẹ̀ ń sáré kiri náà orí eré náà ló máa kú sí. Ẹ kàn má báyé àwọn ọmọ jẹ́. Ọmọ kékeré tẹ́ bí kò kó jòjòló ẹ ti kọ́ nírọ́ nítorí pé tó bá dàgbà dáadáa á wo gbogbo fọ́tò gbogbo ẹlẹ́yà tẹ́ ṣe. Òun náà máa wò ìdánwò lòun tún lè jù. Just like pastor kan tó ń sọ ọmọ lórúkọ ní last year obìnrin tó ní kán bá wọn mú báírò tó fi lọ́mọ lọ́wọ́ ó ní báírò yìí òun náà máa fi ń yíwèé ní Nàìjíríà ìwọ náà á dàgbà kó yíwèé kó bá wọn kówó jẹ. Sọ̀rọ̀ nìyẹn àbí sọ lẹ́nu. Ẹ kàn sọ ẹ̀sìn di nǹkan táwọn èèyàn gan ń sọ̀rọ̀ òdì sí in the name of pé ẹ fẹ́ trend. Àwọn èèyàn tí wọ́n bá yín rọ́bìṣẹ̀ torí ẹ̀yin gangan fúnra yín ti yí mọ́lẹ̀. Èèyàn kan ló lóun lẹ sticker church wọn mọ́ cylinder láti ìgbà yẹn báyìí gáàsì kan wà ń bẹ́ẹ̀ ni for the past 7 years òun ò fíìlì gáàsì mọ́. Ṣé ẹ rí i pé ó wà annoying? Pásọ̀ tó dẹ̀ sọ̀rọ̀ testimony yẹn lójú ẹ̀ òun náà rẹ́rìn ó ń fẹ̀yìn bí pálí bàbá. How is that possible? Of course ẹni tó bá fẹ́ parọ́ nípa òun bímọ pẹ̀lú Quran àbí òun bímọ pẹ̀lú tesbiu
Islam ló máa parọ́ mọ́. Gbogbo ẹnu ni mo fi sọ. Islam ló máa parọ́ mọ́ torí wọ́n á gbà á. Wọ́n máa ṣe láìláìláìláì Allahu Akbar, wọ́n máa gbà á ipò rí bẹ́ẹ̀. Tó bá sọ pé òun bímọ pẹ̀lú Bible, wọn ò ní gbà. Gbogbo ẹnu ni mo fi sọ. Àwọn èèyàn ò ní gbà, wọ́n á ní it's not possible. But tó bá yẹ pé o bá fẹ́ ṣe òwò tó fẹ́ tètè jèrè, church ni kó lọ dálẹ̀. Tí n bá fẹ́ ṣòwò nísìnyí, bá fẹ́ ṣe òwò religion, church máa dálẹ̀. Mi ò lè kọ́ mọ́ṣáláṣí, èló lẹ́ ń dá? 10 naira, 20 naira. Lọ sí church, wọ́n dá wíríwírí owó, dẹ́ndẹ́ owó, máa ta owó. Ẹnu mi dẹ̀ dùn. Láàárín 1 year, màá ti dolówó rẹpẹtẹ. Nǹkan tó wà ní religion méjèèjì ni mo yọ fún yín. Tí n bá fẹ́ parọ́ pé mo fẹ́ wá èrò lórí social media mi, màá kàn lọ mú karahun ìgbín ni, màá ní kó bá mi kọ Allahu Akbar sí lórí, màá dẹ̀ mú sókè, màá ní mú e dúró báyìí ló jábọ́ lójú ọ̀run bí ẹsẹ̀ mi ló jábọ́ sí. Àwọn èèyàn máa dà lọ́dọ̀ mi ni. Wọ́n á máa ṣe tẹkibí Allahu Akbar. Wọ́n máa believe, wọ́n máa fún mi lówó. Ibi tí mo ti lè pawó nínú Islam nìyẹn. Bọ̀ kí n kọ́ mọ́ṣáláṣí, mi ò lè kọ́ torí ẹ̀ ní dáwó púpọ̀. Bọ̀ tó bá yẹ pé mo kọ́ church nísìnyí, àwọn èèyàn máa wá. Táyà góòlù bá ń bọ́ tó bá mú máìkì tí mo tún wá fi swag sí pé ẹ̀mí ń lo mí, mo fẹ́ sọ̀rọ̀. Màláìka mi ò kè é galaga jù mí èdè lọ́mọ. Holy sí gigigigigigigi. Ẹ fẹ́ try ẹ̀ ni. Owó mi máa pọ̀ rẹpẹtẹ. Ẹ yé tọ̀ra yín. Ẹ jẹ́ káwọn ọmọ wúlò fúnra wọn. Ẹ kọ́ wọn ní ọ̀nà tó tọ́. Tọ́mọ bá ti wọ primary 6, ẹ fi sẹ́nu ẹ̀kọ́ṣẹ́. Tẹ bá fi ìpọ́nmọ yẹn kéré, ó ní small stature, ẹ jẹ́ kó wọ secondary school. Kẹ́ lọ fi sẹ́nu ẹ̀kọ́ṣẹ́ kó bá dàgbà bẹ́ẹ̀. Tó bá jáde secondary school, tó bá tún wá lọ sí university àbí polytechnic, á fi ìmọ̀ ẹ̀kọ́ṣẹ́ tó mọ̀ yẹn, á wá fi ìmọ̀ ìwé, á fi gbé sókè. Such side will not depend on government kó tó ṣoríire. But kọ́ ọmọ wa láti lẹ̀. Ẹlòmíràn kedere, ó máa ní tọmọ, ó ti rí nǹkan tó ọmọ yẹn fẹ́ ṣe o. Nínú irọ́ o. Mo fẹ́ kó lọ read medicine and surgery. Mo fẹ́ kó lọ read law. Mo fẹ́ kó lọ di engineer. Mi ìwà orí ọmọ yẹn ò gbé gbogbo ohun tó sọ yẹn o. Àìmọye òbí tó ti ba ayé ọmọ jẹ́, tó ti da ọ̀nà ọmọ rú. Torí nǹkan tẹ́yìn fẹ́ kó jẹ́, fẹ́ kó máa pè yín ìyá doctor, ìyá lawyer. Ọ̀nà ọmọ ò dẹ̀ gbabẹ̀. Ẹ má fi ẹ̀sìn ba orí ọmọ jẹ́. Ẹ má fi ẹ̀sìn tú ìlú. Ibi tẹ́ ẹ bá dére o. Ibi tẹ́ ẹ fẹ̀sìn bá Nàìjíríà dére o. Táwọn olóṣèlú gan òfin náà nìyí. Ẹ máa wá pariwo. Ẹ ń ṣépè fún olóṣèlú, èpè owó lẹ ń ṣẹ́ fún wọn. Èpè ò lè ràn wọ́n. Bẹ́ẹ̀ ni, èpè ò lè ràn wọ́n torí ẹ̀ ń jẹ́nu owó tẹjọ́ gbogbo wájọ ń jẹ ni. Ṣé tó lóṣèlú bá pè é nísìnyí tó bá fún ẹ ní 10,000 naira, ṣé ò ní gbà? Ṣé bẹ́ẹ̀ ń lọ síbẹ̀ tó ń pín owó fún yín? Ṣé owó ẹ̀ ló ń pín fún yín ni? Bówó òlu ni? Ẹjọ́ náà ni? Ẹjọ́ ṣá ìpè ní? Bó o ṣe pé 10, ẹyọ kan ti wá sọ́dọ̀ ẹ̀. Ẹyọ kan lọ sọ́dọ̀ olóṣèlú yẹn. 8 tó kù tún lọ sọ́dọ̀ àwọn míì tó fún lówó. Àbẹ́mọ̀ pé owó òlu ló ná fún yín. Kẹ́ tó wá tẹ̀nù dípò. Ẹnìkan ṣépè ní ṣé jẹta kan ni. Ẹ rò pé kò lè ràn wọ́n, mo ní kò lè ràn wọ́n. Ó ń ràn wọ́n. Àwọn ọmọ wọn máa ń sick. Mo ní tọ́mọ ẹ̀ bá sick, ó máa rówó gbé lọ abroad lọ tọ́jú ẹ̀. Tọ́mọ tí ẹ bá sick, bò ló ń fly ẹ lọ. Ṣé owó tún máa lọ bẹ̀bẹ̀ ní pé ẹ jọ̀ọ́ ẹ bá mi dáwó fún ọmọ yìí. Àníkẹ́ do the needful. Do the needful. Bíbélì gan sọ pé tọ́ ọmọ ẹ kó ba lè fún ẹ nísinmi. Ó ní àyà ọmọdé ni wèrè dì sí. Tọ́mọ. Ọmọ dàgbà sílẹ̀ ńlẹ̀ lásán. Ọmọ wa mu kólóòsì. Ìyá kan pè mí ní ìjẹrin. Aya góòlù o, ẹjọ́ o. Torí ọ̀rọ̀ tewétegbò tá à ń kọ sínú gbélé gbọ́. Ẹjọ́ ọmọ òun mu kólóòsì.
ẹ jọ̀ọ́ kí lẹ lè bá mi ṣe fún mo lémi ò ń ṣe oníṣègùn bóyá ẹ lè bá wa ṣe nǹkan kan sí tó máa tí òfin ní mu kólóòsì mọ́ mo ní ẹ jọ̀ọ́ gbà ó lọ́mọ yẹn ti mu kólóòsì ó ti pẹ́ díẹ̀ náà ọmọ ọdún mélòó ni ọmọ 16 years mo lé ẹ̀dẹ̀ wo ọmọ 16 years ó dẹ̀ mu kólóòsì ìgbà tó máa ń lọ bá àwọn ọ̀rẹ́ ẹ̀ ni mo ní ẹ jọ̀ọ́ iṣẹ́ kí lẹ̀ ń ṣe wọ́n láwọn ń tajà níbo lẹ ti ń tajà wọ́n lóṣòdì Òṣòdì lẹ ti ń tajà aago mélòó lẹ máa ń kúrò nílé àwọn máa tètè kúrò nílé bí aago 8 aago mélòó lẹ máa ń padà délé ó títí aago 10 sí 11 làwọn máa ń padà dé àmúná mélòó lẹbí wọ́n ní 4 àwọn 4 ló ti mu kólóòsì ẹyọ ọkàn yẹn sì ni mo lẹ́yọ kan tẹ́ ṣì mọ́ ni á ti fi lọ àwọn àbúrò ẹ̀ wọ́n á ti jọ máa mu kólóòsì wọ́n ti jọ máa yọ mu mójútó mọ́ tán bá dé láti iléèwé wọ́n á lọ ilé kéwú mójútó wọn mọ̀ bóyá àfa gan fa kólóòsì àfa àtẹ̀fọ̀mọ́yé lọ́wọ́ mọ̀ bóyá ọ̀gán ló máa ń ràn pé lọ bá mi rà wá torí pé ó ti já àfa ẹ ti bìlíìfù ẹ pé kò lè ṣe are you kidding me mọ̀ pé táìtù ni pásítọ̀ táìtù làfà n tó wà nínú ẹni gangan ló ń jẹ́ èèyàn yẹn n tó wà nínú ẹ̀ n tó ń gbénú ẹ̀ ṣé ẹ mọ̀ torí pé ó ti claim táìtù kan pé àfà lòun o pásítọ̀ lòun o wòlíì lòun o ẹ ti bí kò lè ṣe èyí tẹ́ ń kànú pépà tí wọ́n ń gé orí èèyàn tó máa ní wòlíì ní àfà ni kí ló tí ò lè ṣe àfà kankan ló kọ ọmọ tán ní kó lọ fi kó máa kọ́ ní kéwú mọ́lẹ̀ tó kì mọ́lẹ̀ tó rèpù ẹ̀ kò lè ṣe ìwọ lọ látàárọ̀ òde lálẹ́ pátápátá ó rẹ ní fọmọ tí o kò sí fámìlì ẹ kankan tó fọmọ tí o àwọn ọmọ wa ń roam about the street wá ní tán bá dé láti school wọ́n máa lọ lé kéwú o ò sì mọ nǹkan tó ń ṣe lẹ́yìn ẹ̀ wá lọ fa kólóòsì gbé lọ wẹ́fìà ẹ má pè mí sírú ẹ̀ gbé ọmọ yín lọ sí wẹ́fìà ẹ lọ bá wọn ní wẹ́fìà kó kàn wá bá yín gbé tó má máa fi lọ́dún 3 ń bẹ̀ tó bá dé ájẹ́ǹtù láti dọ̀mọ̀dá láti ẹ̀ ti kọ́ṣẹ́ lọ́hùn á kọ́ṣẹ́ á ṣe freedom tí mò ń try láti sọ ni pé ẹ má báyé ọmọ jẹ́ kẹ́ ẹ máa sọ pé ẹ ń fi tipátipá mú wọn ṣẹ̀sìn gbogbo ẹ̀sìn tẹ́ ní kí wọ́n ṣe kí ló tán fi ń fa kólóòsì tó bá gbóríṣiríṣi nǹkan míì táwọn ọmọ mi ń fà ẹ̀rù Ọlọ́run á bà yín pé ṣọ́mọ làwọn ilé ṣóbì kan náà ló dẹ̀bi wọn bẹ́ẹ̀ kẹ̀lẹ̀ àwọn ọmọ náà lẹ́sọ lórúkọ ńláńlá ìyá tó sọ pé òun bímọ pẹ̀lú Kùránì ó wá ń gbé yín mọ́ra inú yín wá ń dùn ẹ̀ ṣe láìláìláìlá èyí tó sọ pé òun bímọ tó pẹ̀lú Kùránì ní bíi 14 years ago yẹn náà ẹ̀ ṣe láìláìláìlá ẹ̀ràn lọ Mẹ́kà ẹ̀sọ́ ọmọ ní Abu Wahab àbí kí náà ti pè tún rán ìyá àtọmọ lọ sí Mẹ́kà nígbà tó tún padà dé ó tún wá fún wọn ní lámbà míì ó nígbà táwọn tún dé Mẹ́kà báyìí tí ò sẹ́ni táwọn fẹ́ fi kírun lọ́mọ yẹn bá tún gbójú sókè báyìí ni ìtẹ́ bá sọ̀kalẹ̀ látọ̀run láti sánmọ̀ ìyẹn làwọn tún fi kírun ẹ wo lámbà ìgbà tó ti kọ́kọ́ ju lámbà kan fún wọn tí wọ́n ti gbọ́ tó bá tún jù míì kí ló tẹ́ ẹ gbà kó ṣáà ti sọ pé òun rí tẹ̀síbí kan tó bọ́lẹ̀ látọ̀run ó bọ́ sóhun lọ́rùn báyìí wì tó ní ẹ máa kírun nígbà tí mo wà ní Yòmù Àràn tí mo lọ sáàbù ló mọ àràn ní Kwara náà bá dédé náà dà gìrìgìrì àwọn ọmọ yẹn Ansaru Islam secondary school ni mo ti serve story tún wà lórí yẹn náà ayé á jẹ́ part 2 torí mo ṣe wà yìí mo fẹ́ jáde náà bá dà gìrì àwọn ọmọ secondary àwọn ọmọ school mi bá dà gìrìgìrì kí ni dé kọ́pà ẹ̀yàwó adìyẹ kan àkùkọ gàgàrà ó pariwo ẹ jẹ́ ká máa kírun ní irú nonsense wele láéláé kò lè ṣẹlẹ̀ kò kúkú sí fóònù ká ní fóònù wà ń gbà yẹn ni màá ti bá yín rìkọ́ọ̀dù ẹ lẹ̀ nígbà tí ta máa débẹ̀ èrò ti pọ̀ bìbà báwo mo ṣe fẹ́ déwájú báyìí mo dẹ̀ kúkú kéré ń tèmi mo ìbẹ̀rẹ̀ sí ní kó wà rìn títí mo fi déwájú wọ́n ti sokùn mọ́ adìyẹ ládìyẹ ó ti rẹ adìyẹ bádìyẹ ṣe tọ́ máa tún wá fọwọ́ tì bá mo ní ẹ̀fẹ̀ díẹ̀ ilé ẹ̀jẹ̀ àlọ́pàá jẹ́ gbogbo wọn bá bójú ẹ̀yìn wò mí gbá ẹ̀yẹ wo náà pa
kí ẹ sọ bẹ́ẹ̀ kíní kan ẹdìyẹ tó ń pariwo ẹ jẹ́ ká máa kírun. Nígbà mo ti wá rí i pé gbogbo wọn ni wọ́n sùn síbì kan náà tán kọrí síbì kan náà, bá mọ́mọ́ skul mi tájọ kóra wa wọnú bẹ̀yẹn bíi station jẹ́ a máa lọ. Àwọn eléyìí ò ní làákàyè. Nígbà mo padà dé staff room, ṣèyí kí wọ́n tún bá mi jiyàn. Ọdún ẹ sọ bẹ́ẹ̀ lóòótọ́, tí ò bá sọ bẹ́ẹ̀ wọn ní gbẹmọ ládìyẹ yín wò ló sọ bẹ́ẹ̀. Adìyẹ tó òkè ẹ ti ẹni kádìyẹ kan kọ bá ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́ ládìyẹ kan kọ lórí kókóró mo ń ṣe kò dàbí ṣé wọn lè táàmù yẹn pé ẹja máa kírun. Adìyẹ kọ jẹ́jẹ́ ló bá dáràn o lọ́wọ́ àwọn alákatakítí ẹ̀sìn, torí kò ń ṣe gbogbo muslim ló gọ̀. Àwọn muslim tó gbọ́n tán kàwé tó gbọ́n orí wọn tó ń ṣiṣẹ́ tọpọlọ wọn ń ṣiṣẹ́ wọ́n pọ̀ rẹpẹtẹ. Àwọn aláàbò ẹ̀kọ́ ló máa fọ́ fún rotríkì. Ẹ kú òǹdìdò ewúrẹ́ ọmọdé ni, ẹ lọ jáwọ́nú àpọ̀ tí ó yọ, ẹ gbómi lákaná, ẹ kọ́ àwọn ọmọ yín lẹ́kọ̀ọ́ ìwé lẹ́kọ̀ọ́ ìgbàlódé, ẹ fi tìmọ̀ kún. Àfikún nìmọ̀, àfikún òun ni ìmọ̀ Quran àti ìmọ̀ Bíbélì. Gbogbo nǹkan pátápátá ní tọ́mọ fẹ́ jẹ́ lọ́jọ́ iwájú òun ni ó ṣe kókó. Bó bá wá bá mi tó sọ pé ó fẹ́ ṣiṣẹ́ àáfàá àbò fẹ́ ṣiṣẹ́ pásítọ̀, ó mú ẹlẹ́dẹ̀ ẹni kọ̀ọ̀kan mi ìyẹn òkè mi. Tí bá wá rí pásítọ̀ tí ò níṣẹ́ lọ́wọ́ tó jẹ́ pé iṣẹ́ tó ń ṣe wòlíì tí kò níṣẹ́ lọ́wọ́ tó jẹ́ pé iṣẹ́ ọkàn iṣẹ́ wòlíì yẹn ló sọ di iṣẹ́, èmi ò ní respect ẹ̀ because ó fẹ́ san bills, ó fẹ́ san owó ilé, ó fẹ́ san owó iná, ó máa san school fees ọmọ. Níjọ́ tó bá ti nídìí owó ìdíkùrì ló máa rí akànpèyàn kan lóhùn ríran sí kówó balẹ̀ wọlé. Bọ̀ wòlíì tó bá ń ṣiṣẹ́ wòlíì tó tún níṣẹ́ lọ́wọ́ òun gangan ló máa ríran tó clear, torí kò ní lu jìbìtì, kò ní depend lórí ẹ láti wọ́ọ̀kẹ́ owó jáde lọ́wọ́ ẹ. Tẹ bá rí wòlíì tí ò níṣẹ́ tó yẹ pé iṣẹ́ wòlíì nìkan ló ń ṣe, ẹ sá fún ẹ yẹra fún, torí ó máa gbá ẹgbẹ̀yìn ni. Tó bá kàn dédé rí akàn dédé gbọ̀n ní gbí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  àjò break dance níwájú ẹ̀ á dẹ̀ sọ̀rọ̀ bíṣ nítorí ó ní ìdòwò. Gbogbo ẹnu ni mo fi sọ. Àáfàá tí ò níṣẹ́, wòlíì tí ò níṣẹ́, pásítọ̀ tí ò níṣẹ́ míì tó yẹ pé iṣẹ́ tó fojú kọ nìyẹn. Ilé ló ń pè ẹ́. Àwọn tó lọ́ ń pè ní Bíbélì ṣé wọ́n níṣẹ́ ni? Ṣé wọ́n ṣiṣẹ́? St. Luke oníṣègùn ńlá ni, oníṣègùn ńlá as in ó ń ṣe ìṣègùn ní o, kì í ṣe pé gbogbo àwọn ewé àtegbò nílùú wọn ló fi ń ṣèwòsàn o. Tó bá nírọ́ ni kó wá mú evidence ẹ jáde o. Àbódo mara kí wọ́n fi wòsàn, pásítọ̀ kan sọ fún mi níjọ́ kan ní kí wọ́n fi wo domara sọ ó ní iyọ̀. Bàtà gbé ẹsẹ̀ Bíbélì jáde, ewé àtegbò náà fi wo domara sàn, igi oníkan lọ já igi kan fi rò. Most people wọn mọ̀ pé Ọlọ́run tó dá ewé àtegbò ó kọ nínú Revelation 22:2 ó ní mo dá ewé bẹ̀ fún jíjẹ, mo dá egbò fún lílò fún ìmúláradá orílẹ̀-èdè for the healing of the nation. Gbọ̀ngbà táwọn new generation pastor bá máa sọ wọn á ní irọ́ kò ń ṣe nǹkan tọ́lọ́run mì nìyẹn. Bóyá èmi ni mo kọ Bíbélì, ibẹ̀ yẹn kọ́ là ń lọ. Ibi tá à ń lọ gangan òun ni pé ẹ má sọ̀rọ̀ ayín di ẹrú ẹ̀sìn. Ẹ sọ̀rọ̀ ayín di ẹrú ẹ̀sìn. Ẹ fẹ́ please àwọn ará Saudi. Àwọn ará Saudi ò dẹ̀ ready àti please ẹ̀yin. Wọn ò ready àti please yín. Wọn ò tẹ̀lé tọ́mọ yín àbẹ́ lè fẹ́ ọmọ ń bẹ̀ ni. They want try to please wọn para oríṣiríṣi. This is laughable. Wọ́n bí ọmọ pẹ̀lú Quran ńlá. Ibo ló gbà jáde? Níbo? Orí ọmọ tóbi jù gan-an ó ní tíà. Wọ́n á yàdí ìyẹ́. Inú wúbu wo ni Quran fọ́kànnà wà? Tó tún wá níbi tí wọ́n ti print ẹ̀. Ṣé wọ́n print ẹ̀ lọ́rùn ni? Ṣé printing press yẹn ó wà lọ́rùn? Ẹ jẹ́ kó rí pé ẹ stop ṣe bẹ́ẹ̀ o.
ẹ má borí àwọn ọmọ kéékèèké jẹ́, ẹ má jẹ́ kí wọ́n máa lọ believe àwọn gullible things, àwọn ọ̀rọ̀ dọ̀tí, ọ̀rọ̀ ranù tí ò ṣe gbọ́ sétí. Ìyá ọmọ yẹn ó yẹ kán lọ arrest ẹ̀ ní òun àti bàbá ẹ̀, kán lọ arrest ẹ̀. Wọ́n ní láti confess gbogbo òṣì tí wọ́n ṣe, gbogbo ranù tí wọ́n ṣe, kán confess. Ẹ̀yin Muslim náà ẹ yé believe irọ́ mọ́. Wọ́n bíyàn kan pẹ̀lú Quran, wọ́n bíyàn kan pẹ̀lú tesbih, wọ́n bíyàn kan èèyàn kan ó ní kíní jábọ́ láti ojú ọ̀run, wọ́n wá kọ Allahu Akbar síbẹ̀, ẹ dẹ̀ máa pariwo láìláìláìláìlá. Ó yẹ kẹ́ ẹ máa rò náà. Is it possible? It's not possible. Those things are man-made. Àtọwọ́dá èèyàn ni láti fi gbé yín mọ́ra. Torí wọ́n mọ̀ pé ẹ máa gbà, ẹ máa gọ̀. Ẹ máa gọ̀. Ẹ máa ṣe analysis, ẹ máa yẹ̀ wò. Ṣebí company kan ti print Quran yẹn. Ṣé ẹ bèèrè lọ́wọ́ wọn, ṣé wọ́n ní annex lọ́rùn ni tán ti ń print? Tán print ẹ̀ tán jùlẹ̀, tán wá jù sínú ẹni tó lóyún. Nǹkan bẹ o. Nǹkan bẹ o. Láyé ń bí náà ni gbogbo ẹ̀ ti ń ṣẹlẹ̀. Ní Nàìjíríà yìí náà ni gbogbo ẹ̀ ti ń ṣẹlẹ̀. Ẹ̀kún ní jẹ́ awí. A máa wí tiwa. Láìdé Gold lórúkọ tèmi, mi láya góòlù bàbá orúkọ. Àmọ́ máa lé mi lọ́mọ níjì wọn ọmọ lójúgbe ọmọ lódò ilé àyíká ẹni pé pòpò látàpò. Oníbàárà gbèjè wọn ọmọ lójúgbe mi ọmọ alákéjọ bí ọmọ wómù lóró ń ké èmi ọmọ ológbò jẹun ọmọ ẹlẹ́ni wọ́rọ̀wọ́rọ̀ ọmọ mámù màmú. Ọkà àkókò ni wọ́n ti fẹ́ mi àwọn ọlọ́mọ ẹkùn tó gbórí òkè lé téńté. Ẹnìkan lè gbójú bóyá kó lọ bẹ́kùn ní bùbá onítọ̀hún awolẹ̀dẹ ní ẹbọra ni. Wọ́n bí wọn pẹ̀lú Quran lórí irọ́. Ó dàbọ̀.